ikú dóró ikú ṣèkà ikú mú ẹni re lọ. Rukayat Gawat ó mà ṣe o àti àwọn ọmọ tó fi sílẹ̀ kí Ọlọ́run bá wa ṣaláàbò lórí wọn. Ó ní orin kan tó ń kọ ńgbà kan yìí pé bóyá òun ò rí bàbá òun, pé òun ń wá bàbá òun, pé bàbá òun ò dúró jẹ ọmọ. Orin yẹn jẹ́ orin tó tọ́ṣì mi gan. Ẹ máa rí bí Yahya Gambari ṣe kọ orin yẹn, tí n bá gbọ́ orin ó máa jẹ́ kí n máa sunkún ni. In fact ẹ wò àdúrà gbogbo àwọn abiyamọ ní pé kọ́ lọ jẹ́ ká jèrè àwọn ọmọ wa, kórè lérí má gbà ṣe wá ṣe, bẹ́ẹ̀ ni ká má kú fọjọ́ lọ́jọ́ lọ. Ẹ wá lọ gbọ́ bí Yahya Gambari bí ó ṣe kọ orin yẹn. Ẹ wò ẹ ṣàrà ẹ di ara yín mú, ṣe ti gbọ́. Ẹ wá lọ gbọ́. Rukayat Gawat, ìwọ ló sọ wípé ẹ bá mi dárò ara mi. Mi ò rí Gawat bàbá mi. Tó bá wà láàyè jẹ́ kárí, tó bá ti kú fọ́run kẹwọn. Nígbà tó ń kọrin yẹn lọ, Rukayat Gawat ó tún wá ó sọ wípé bàbá rẹ ò dúró jèrè ẹ. Rukayat Gawat, ìwọ náà ò dúró jèrè ọmọ báyìí. Rukaya, ìwọ náà ò dúró jèrè ọmọ. Ó kọ́ lórin, ó ní bàbá rẹ ò jèrè ẹ, ìwọ náà wá dúró jèrè ọmọ. Bí wọ́n ti yan tiẹ̀ nìyẹn, bí wọ́n ti kọ́ tiẹ̀ nìyẹn, bí wọ́n ti yan tiẹ̀ nìyẹn. Ẹ̀yin yàn, àwa rí àwọn olórí burúkú kan tó pé tí wọ́n pe láwọn láàfáà lórí TikTok, tí wọ́n lọ ń fi orúkọ Gawat gba owó lórí live TikTok. Wallahi tallahi suma billahi lezi la ilaha illa huwa. Àfáà yẹn Nuru Najat ló porúkọ ẹ̀ lórí left and right. Ó fi orúkọ nígbà yẹn wọ́n ti sin o lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ṣètò fìdáù fún Rukayat Gawat. Àfáà yìí Nuru Najat ní lórí live TikTok. Mi ò fẹ́ gbé fọ́tò ẹ̀ wá ni, ṣùgbọ́n àfáà yẹn tí o bá kó owó yẹn lẹ̀, tí o bá kó lẹ̀, máa gbé fọ́tò ẹ̀ wá. Wallahi tallahi wọ́n ó máa kàbámọ̀ ayé àtàlìkíyàmọ̀. Èyí ṣẹ̀ṣẹ̀ kú, wọ́n ẹ̀ tí ì sí ìwọ́dé jáde live lórí TikTok. Ó wá sọ wípé káwọn èèyàn máa dáwó, ó fẹ́ fọwọ́ rà gé. Olórí burúkú, ó sí ibi tí wọ́n ti sin, ó sí bẹ́ẹ̀, ó lọ bẹ́ẹ̀. Ẹ mọ̀ dáadáa mọ̀, ẹ burú. Bá mi wà sọ́yìn lé ẹ rásà. Ẹ bá mi dárò ara mi. Arẹ̀mú Gawat bàbá mi. Tó bá wà láàyè jẹ́ kárí, tó bá ti kú fọ́run kẹwọn. Gawat tó fi kú wáyé sí ò rí bàbá rẹ̀. Ó dẹ̀ kọ́nú orí pé bàbá rẹ̀ ò jèrè ọmọ, ìwọ náà ò jèrè ọmọ. Ọlọ́run bá wa rán Ọlọ́run dákun bá wa dúró tàwọn ọmọ Gawat, Rukayat Gawat. Ọlọ́run ọmọ kéékèèké ni wọ́n, Ọlọ́run bá wa dúró tì wọ́n, bá wa dúró tì wọ́n. Ẹ jẹ́ ká wo bí wọ́n ṣe sin Gawat. Ẹ jẹ́ ká wo bí wọ́n ṣe sin. Jẹ́ ká wo bí wọ́n ṣe sin. Jẹ́ ká wo bí wọ́n ṣe sin.
Rukayat Gawat ni wọ́n sin yẹn o. Rukayat Gawat ti lọ, ó ti lọ, ó ti lọ, ó tún da yẹ̀pẹ̀ bò lójú. Ẹ bá mi dárò ara mi, Arẹ̀mú Gawat bàbá mi, lọ́wọ́ láàyè jẹ́ kárí tó bá ti kú fọ́run kẹwọn. Ẹ̀yin èèyàn ẹ wo kan wọ́n ti dapá pò bo Gawat, wọ́n ti dapá pò bò ilé ayé ẹsẹ̀ mẹ́fà, ilé ayé ẹsẹ̀ mẹ́fà, gbogbo ayé ta wá wàlá òkúnná ìsàmìtìnà tùríkìnà. Àwọn tó bá sọ wípé téèyàn bá ti kú èèyàn lọ sinmi, kò sí sinmi kankan lẹ́yìn ikú o. Ẹni bá kú ìrìnàjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ẹ jẹ́ ká gbọ́ yín ṣe dáadáa, ẹni tó ṣe dáadáa láyé nìkan ni ó lọ sinmi lẹ́yìn ikú. Àfà ní wàlá òkúnná ìsàmìtìnà tùríkìnà. Tó bá jẹ́ pé téèyàn bá ti kú kò sí kankan mọ́ lẹ́yìn ikú ni. Làkàna mọ́tà àjàtà kú là ayé, ikú ò bá jẹ́ ọ̀gá gbogbo nǹkan láyé. Ṣùgbọ́n téèyàn bá kú mẹ́wàá sì ń bẹ lẹ́yìn ikú. Ìyá dúníyà akálímìnà kàlílì ṣọ́tìrì, ìwọ tó wà owó láwa pàjúdé wáyé rẹ lóde. Ìyá dúníyà akálímìnà kàlílì, ilé ayé tí ò jẹ́ kankan. Owó tó wá títí títí àlè ákúmú àtàkà sùúrù, owó tó wá títí títí tó fi bá tèèyàn jẹ́, ó pààyàn lẹ́kún, kò sí nǹkan tó ń ṣe torí owó. Akọlùmínà kọlìlì, ilé ayé ló fi kéré ju gbogbo nǹkan tó fi kéré lọ. Ìyá dúníyà zálùmínà zẹ́lì, ilé ayé ló fi yẹpẹrẹ ju gbogbo nǹkan tó fi yẹpẹrẹ lọ. Tòsí mú bí sí eré àkọ́mọ wa tó mi, ó ṣe àwọn ọmọdé ènìyàn àti jẹ́ kí adùn ayé ó ti dí wa létí. Adùn ayé ó ti dí wa lójú. Ayé làwa ń lé àwọn tàlìkì yá màmá, àwọn tàlìkì yá màmá. Àsìkò Rukayat Gawat ló tó, ẹnìkan kò pa o. Àsìkò Rukayat Gawat ló tó, ẹnìkan kò pa. Kúlù náà ń fi dha'iqatul maut, gbogbo ẹ̀mí pátápátá ní tó kú o, kò sẹ́ni tí ò ní kú.
Ọlọ́run ní kúlù lọ́fìn gbogbo nǹkan tó bá ti jẹ́ ẹ̀mí àlùjọ̀nnú ni ẹranko ni gbogbo apáta alákùú la máa tọ́ kúrò láde bus stop wa. Tẹ́nì kọ̀ọ̀kan bá sọ fún yín pé òun lòun pa lágbájá òun lòun pa tàmọ̀dò ẹ sọ fún pé yálà ja irọ́ ni. Tó bá jẹ́ pé o lè pààyàn lóòótọ́ ẹ̀mí tó gbà lára ẹni yẹn fi hàn wá. Tó o bá ti lè fi ẹ̀mí tó gbà yẹn hàn wá báyìí o wọ́n kọ́ ló pa. Ọlọ́kọ̀ fẹsẹ̀ sábà bí orí burúkú ni wọ́n kọ́ ló pa. Ẹyẹyàn tó bá jẹ́ pé ṣé kú ní ipa wá ni àbẹ́ẹ̀dá ní ipa wá ìbẹ̀rẹ̀. Nítorí lẹ́yìn tí wọ́n sin Gawat yìí a máa gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ o. Àwọn kan sọ wípé igbá ló pa, àwọn kan sọ pé tàmọ̀dò ló pa. Ẹ máa rí ẹlòmíì tí ó jáde tí ó pariwo àṣírí ikú tó pa Gawat rẹ̀ o. Ẹ máa rí àwọn èèyàn tó máa sọ oríṣiríṣi ọ̀rọ̀. Wọ́n lè sọ wípé mínírà tó mu ló pa, wọ́n lè sọ pé oúnjẹ tó jẹ ló pa, wọ́n lè sọ pé igbá kan àwò kan ló pa. Ṣé kú ní ipa wá ni àbẹ́ẹ̀dá ní ipa wá? Ṣàwálà ń fàtọ̀ fà àbí sábàbí. Ẹ jẹ́ ká ronú rò ká má bàa ṣì wí. Ẹ jẹ́ ká ronú rò ká má bàa ṣì sọ. Tó bá jẹ́ pé ti kú ni òjíṣẹ́ ni kú. Ẹ̀yin màyá mi ikú tó ń pa wá òjíṣẹ́ Ọlọ́run ni o. Kò dẹ̀ sẹ́ni tó lè rán ikú iṣẹ́ tó kọjá Ọlọ́run ọba nìkan ló lè rán ikú iṣẹ́ o. Ikú nìkan ló lè gba ẹ̀mí tó máa fi hàn ẹ́ báyìí pé ẹ̀mí rèé. Kò sí ọmọ ọ̀dẹ́ ènìyàn kan tó lè gba ẹ̀mí tó máa fi wá hàn wá báyìí wípé ẹ̀mí rèé. Obìnrin tó bá jẹ́ pé ti kú ni òjíṣẹ́ ni ikú tó ń pa òjíṣẹ́ Ọlọ́run ni ọlọ́ba ní ránṣẹ́ o. Tó bá jẹ́ pé tẹ̀dá ni ẹ̀dá kan ò lè ṣe, tó bá jẹ́ pé ẹ̀dá ọmọ èdè ènìyàn kan ní pààyàn ẹ̀dá kan ò lè ṣe, kò sẹ́ni tó lè dáyàn pa. Irọ́ ni. Ẹni tó sọ wípé èmi ni mo pa lágbájá ẹ̀mí tó gbà yẹn ni kó fi hàn wá. Tí ó bá ti lè fi ẹ̀mí yẹn hàn wá kó get out. Tó bá jẹ́ pé tàtọ́ fa ìyẹn ní ìsábàbí, tó bá jẹ́ pé tàtọ́ fà Ọlọ́run máa ń fi àwọn kankan Ọlọ́run máa fi ń ṣe sábàbí. Example, èèyàn lè mu mineral sìn, ọ̀tẹ̀ èèyàn lè mu mineral sìn kó wá gas up tó gas up yẹn tó jẹ́ sí pé kíní yẹn ó máa ṣe sábàbí ikú ẹ̀. Ẹlòmíì lè jẹun kátà sápamọ́ lórí, tó sápamọ́ lórí yẹn yóò ṣe sábàbí ikú ẹ̀. Àwọn èèyàn ò ní wá, àwọn èèyàn máa ti gbàgbé wípé Ọlọ́run ló pa. Wọ́n sọ mínírà tó mu yẹn ló pa, oúnjẹ tó jẹ yẹn ló pa, paracetamol ká ní pé bóyá kó tó kú ó lo paracetamol mẹ́ta ń sìn, bí ó lo paracetamol mẹ́ta ó wá lò. Àwọn èèyàn gbogbo wa a máa ti gbàgbé pé Ọlọ́run ọba ló pa. A máa ṣì wí, a máa ṣì sọ pé kò bá paracetamol méjì ló jẹ kó lò, tí ó bá ṣe paracetamol mẹ́ta tó lò yẹn ló fà á. Tó bá jẹ́ pé ti kú ni òjíṣẹ́ ni kú, tó bá jẹ́ pé tẹ̀dá ni ẹ̀dá kan ò lè ṣe, tó bá jẹ́ pé tàtọ̀ fà ìyẹn ní sábàbí. Ẹ jẹ́ ká ronú rò ká má bàa ṣì wí. Ẹ jẹ́ ká ronú rò ká má bàa ṣì sọ. Iṣẹ́ níta máa ń lò nípa ẹ̀rọ ìṣàmùsọ̀ àwọn òfin lè wé àwọn òfin lè wé lèyí. Wọ́n lè ṣe ìdíje iṣẹ́ ọ̀sẹ̀ ìwé fúnra ọmọ làwọn ẹgbẹ́ sáré oṣù. Ẹ ṣe dákun yẹn pẹ̀pẹ̀ lómi díẹ̀ ká fi dí gbogbo bẹ̀yẹ.
Bàtọ́ bá ti bo òkúta. Bí wọ́n bá bo òkúta. Wọ́n yà kó àwọn sàábé jọ. Ànábì á ní ẹ̀yin sàábé ẹ̀sùn náà mi ń bì. A ní kí wọ́n rọ kiri ká sàábé. Àbẹ̀ ọ̀rọ̀ kiri ká sàábé. A ní ìsẹ́bí fi rolẹ̀ àfi. Ẹ wá àforíjì fún ọmọ ìyá yín yìí. Wọ́n sálùlá o tẹ̀sí bí. Ẹ wá ìfẹsẹ̀múlẹ̀ ìgbàgbọ́ ṣíṣe fún ọmọ ìyá yín yìí. Àyínná wa àlẹ́ yìí sọ. Nítorí pé ní ìsìn wọn ti máa bí léèrè. Abdullahi ibn Umar. Abdullahi ibn Umar. Wọ́n kọ́ wa ní àdúrà. Ó kọ́ wa ní àdúrà. Tí Ànábì fi láwọn lẹ́nu. Tí Ànábì fi láwọn lẹ́nu. Àwọn máa ń ṣe fún ẹ tí wọ́n bá ti tí wọ́n bá ti bò mọ́lẹ̀. Àti bá ti ṣe. Yaba ti ṣe. Máa lọ tẹ̀lé mi lẹ́yìn. Ìjọba wí. Àwọn lọ́dọ̀ tí wọ́n ń bí. Lọ́dọ̀ tí wọ́n ń bí. Ẹni tá a bò mọ́lẹ̀. Ẹni a bò mọ́lẹ̀. Abo ni. Abo ni. Tá a bá lo dọ̀mí irú ẹ̀. Tá a bá lo àdàpẹ́ ẹ̀. Ẹ̀ abọ́ làwọn lò. Ó sì ní ìdí tá a fi ṣe bẹ́ẹ̀. Ó sì ní ìdí tá a fi ṣe bẹ́ẹ̀. Bisimilahi rahman rahim. Bisimilahi rahman rahim. Allahumma. Igifirilahu. Wasabit. Mantikohu. Indal mas'ala. Allahumma. Igifirilahu. Wasabit. Mantikohu. Indal mas'ala. Allahumma. Igifirilahu. Wasabit. Mantikohu. Indal mas'ala. Allahumma. Igifirilahu. Allahumma. Igifirilahu. Allahumma. Igifirilahu. Allahumma. Allahumma. Sabbit. Allahumma. واسع مدخله واكرم نزله ونظر له قبره اللهم اقبله دارنا خيرا من داره وجوارا خيرا من جواره اللهم نجيه من الخطايا اللهم ينقى صبر الابيض من الدنس اللهم يغسل من الخطايا بالماء والصبر والماء اللهم يرفع من اجره ولا تنسينا بعده ولا تنسينا بعده اللهم ان كان مسيئا فجوز عن سيئاته ان كان مؤمنا فاجعل ايساني اللهم اجعلنا عذاب القبر اللهم اجعلنا عذاب النار اللهم اجعلنا عذاب النار اللهم اجعلنا عذاب النار اللهم لا تجعل قبره من نفرة النار اللهم لا تجعل قبره حفرة من نفرة النار اللهم لا تجعل قبره حفرة من نفرة النار اللهم اجعل قبره روضة من رياض الجنة اجعل قبره روضة من رياض الجنة من رياض الجنة اللهم انت ربي وانت رزقته وانت اعطيته للاسلام وانت قبلته وانت اعلم بسيري ولدي جينا شفاعه له واغفر له ذنبه ولم يكن لعينا وغائبنا وذكرنا وانثانا ẹ jẹ́ ká wo ibi tí káwo ibi tó ti ń kírun sí lára kó lè máa fi jẹ́ ká lè máa fi ní bẹ̀rù Ọlọ́run lẹ́mìí tiwa náà pé àwa náà máa kú lọ́jọ́ kan. ẹ̀yin èèyàn ṣe rí ẹ jẹ́ ká máa tọ́jú ara wa o ẹ jẹ́ máa tọ́jú ara wa Ọlọ́run jẹ́ ká kú kú òjijì. gbogbo ẹ̀yin tí ẹ bá ní pọ́blẹ́mù high blood pressure or diabetes ẹ dákun tó yọ Ọlọ́run ẹ make sure wípé ẹ tọ́jú ara yín nítorí pé bp tẹ̀ ń wò yẹn tí bp bá dé bp máa ń fa kú òjijì nítorí pé téèyàn bá rí nǹkan ìjayà lójijì nítòun máa ní shock láti bẹ̀ ó lè result sí stroke láti bẹ̀ ó lè result sí Ọlọ́run jẹ́ ká kú òjijì. ẹ̀yin tẹ́ bá ní bp ẹ dákun ẹ tọ́jú ara yín o àgbọn bẹ tó confam lọ́dọ̀ Yahya Gambari àlàáfíà wa ló ṣe kókó. bp ló ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jù láyé sí o tẹ́ bá lọ hospital lónìí 100% àwọn èèyàn tẹ́ bá gbọ́ pé wọ́n kú ẹ máa gbọ́ pé wọ́n ní high blood pressure wọ́n ní high blood pressure wọ́n ní high blood pressure kò sí kan tó fà tó pé high blood pressure yẹn téèyàn bá ti rí nǹkan jàyà lójijì báyìí kíní yẹn máa rise ó máa sáré ó máa rise up tó bá ti rise up báyìí ó máa fún ẹnìyẹn ní shock tó bá fún ẹnìyẹn báyìí láti bẹ̀ ẹnìyẹn máa result sí ó lè result sí stroke fẹ́ nìyẹn
àgbo ń bẹ tó máa cure high blood pressure tó máa cure rẹ̀ pátápátá tó jẹ́ 100% sure 100% confirm tá a ti ṣe fáwọn èèyàn dáadáa tí wọ́n lò ó. Ẹ kàn sí Yahya Gambari. Ìwọ tó bá ní BP tó ń dẹ ẹ́ láàmú BP tó ń dẹ ẹ́ láàmú, mo wá ibi tó ti ń kírun sí lára ni mo fẹ́ ká wo ibi tó ti ń kírun sí lára. Tí BP yẹn ń dà ẹ́ láàmú seriously, dákun tètè kàn sí Yahya Gambari. Mẹ́sẹ̀jì mi lórí WhatsApp, mẹ́sẹ̀jì mi lórí 091 38 40 3276 091 38 40 3276. Tó bá jẹ́ pé diabetes náà ló bá ń dẹ̀ láàmú, ṣe rí diabetes yẹn tó bá pẹ́ jù lára ó máa ń fa egbò àdáàjìnà. ṣe wá rí láti ibi egbò àdáàjìnà yẹn àwọn kòkòrò àìfojúrí ó lè wọnú ojú egbò yẹn bíi tetanus àkọ́kọ́ bẹ́ẹ̀. ìmọ̀ tètè rí sọ́ọ̀tì sí ikú olóúnjẹ kákún kékeré olóúnjẹ káríkù jíjì ó dákun. Wọ́n tó bá ní diabetes ọmọ ìyá mi kàn sí Yahya Gambari. Tó bá ti lè ní opportunity láti kàn sí Yahya Gambari, dúpẹ́ fọ́lọ́run pé ó ti di àfìsẹ́yìn léegun fi ṣọnú ayé ẹ̀. Wàláì. Mẹ́sẹ̀jì mi lórí 091 38 40 3276. Tó bá pè direct kò ní lọ orí WhatsApp àti get Yahya Gambari. Ìwọ ti BP ń dẹ̀ láàmú dákun Ọlọ́run jẹ́ ká kúkú jíjí o. BP yẹn ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kíákíá o. Ìdàmọ̀ pé títí Yahya Gambari yàtọ̀. Yahya Gambari jogún àgbọn lé ni. Nǹkan àjogún bá dàrí yìí kọ̀ǹfàmù ni. Kẹ́lẹ̀ kọ̀ǹfàmù pé mo jogún ẹ̀ lé mo ṣe máa ń fi wé ọ̀yìn. Gbogbo yín náà mọ̀ ẹ̀ tó bá fẹ́ ṣàbòsí lókù. Sọmọ ìyá mi ẹ ti kàn sí Yahya Gambari. Mò ń bọ̀ ẹ̀jẹ̀ má bínú. Mò ń wá ibi tó ti kírun sí Ruqayyat Gawat lára ni mò ń wá. Báwọn èèyàn ṣe máa àti ìwọ náà àtèmi náà báwọn èèyàn ṣe máa péjọ tó máa kírun sí wa lára lọ́jọ́ kan òun nìyẹn o. Ṣùgbọ́n bí ó gbọ́ ìjà ọ̀sáré wo ibi tí wọ́n ti ń kírun sí Ruqayyat Gawat lára. Ẹ bá mi dárò ara mi, ẹ bá mi dárò ara mi. Aremu Gawat bàbá mi tó bá wà láàyè jẹ́ ká rí, tó bá ti kó fọ́rùn kẹwọn. Ẹ bá mi dárò ara mi, Aremu Gawat bàbá mi tó bá wà láàyè jẹ́ ká rí, tó bá ti kó fọ́rùn kẹwọn. Lord.
rí tó bá ti kú fọ́run kẹwọn. tó bá ti kú ó dá kíbẹ̀ parọ́ lọ. ṣùgbọ́n kò sí nǹkan méjì tó mú wa tó fi dì báyìí.